ọmọ Kẹ́hìndé ló ní pé bóun bá wáyé nígbà ẹgbẹ̀je, bóun bá wáyé o nígbà ẹgbẹ̀fà, Ọlálọ́mí ọkọ òun ni ó tún fẹ́. Èjìrè Alásokùn táyé lolú ọkọ ọmọ Kẹ́hìndé ogún ọdún o. Èjìrè Alásokùn wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ogún ọdún. Okú àjọ̀dún orí kádún, okú ọdún okú ayọ̀ okú ìyèdún. Òní fọdún eléyìí ṣàṣemọ àtẹ̀pẹ́ ló tẹ̀lẹ̀ lágbára Elédùmarè ọba. Táyé lolú ọkú ọdún o. Ọlámipọ̀sí ọmọ Ọládòsù okú ìyèdún, okú àjọ̀dún orí kádún. Ọmọ wọn lé omi sóre lọ́gbọ̀n Ọ̀yà nílùú Ilé Ifẹ̀, ìwọ náà ni mò ń ké sí. Aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ Divine Grace General Contracting Services òṣìṣọ́dún tó ní. Òní fọdún eléyìí ṣàṣemọ, ìgbàlẹ̀ rẹ̀ ò ní fọ́, àwọlé rẹ̀ ò níyà, olólùfẹ́ rẹ̀ ló ní ìmọ̀ kí ọ. Ó ní okú ọdún okú yèédún, olóko rere ló jẹ́, ọmọ Kẹ́hìndé ní bàbá rere ló jẹ́, olórí rẹ̀ ò ní burú, ayé rẹ̀ ò ní polúkúmuṣu, ṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dé. Ìgbà rẹ̀ tó wá ti ń dùn òní kan lágbára Elédùmarè ọba. Ọmọ Kẹ́hìndé ní ìkìyàn bí ológun ẹrú o. Aya rẹ̀ ní ìkìyàn bí ọlọ́gbọ̀n ìwọ̀fà. Ó ní ìkìyàn bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Kódà ó ní báwọdé lè bàbá tó bí ọlọ́mọ. Èjìrè Alásokùn ẹ̀dùn jọ bí o. Ìfẹ́ oyè lágbé bí ọlọ́mọ. Ọmọ Ifẹ̀ oyè, ọmọ Ifẹ̀ ó dáyé. Àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ oyè, àìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni. Kò ga kò bẹ̀rẹ̀ ló ń kí wọ́n nífẹ̀ẹ́ Òdòlú, bàbá kí wọ́n nífẹ̀ẹ́ bàbá búrúburú ojú bí tí wọ́n fi worú ẹni. Èmi kọ́ bá nífẹ̀ẹ́ mo làkùn tó rọ́bà lónìí sẹ́sẹ́ fún. Ó yá jẹ́ àjọ dọ́gbọ̀n Ọ̀yà lé àwọn bàbá tó bí ọlọ́mọ mi sóre. Ọlámipọ̀sí ó yá jẹ́ àtàrà ṣàṣà dọ́gbọ̀n Ọ̀yà lé àwọn bàbá tó bí ọlọ́mọ, gẹ́gẹ́ bólúwa dára sí mi ṣe fi rán mi. Ìyẹ̀rú ọ̀kí náà ń pèrè yìí o. Ìyẹ̀rú ọ̀kí ọlọ́fà mọ́jọ Ọlálọ́mí ọmọ Abisujókọ. Ìyẹ̀rú ọ̀kí ọlọ́fà mọ́jọ Ọlálọ́mí Abisujókọ. Ìjàkadì kátàkìtì lóró tọ̀fà nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìjà kan tí wọ́n jà lọ́fà lọ́jọ́ tí Ọlálọ́mí pójú ta ló ṣe. Ó pọ̀ sójú èbè, ó sojú poronú oko. Ìbá sojú olóko ìbá làwọn lọ́jọ́ tí ẹ̀yin lọ́mọ pínre. Ọmọ búre, ọmọ láàrẹ ìkan gbọ́dọ̀ jù kan lọ lé Ọlálọ́mí. Bí kan bá jù kan lọ ogun ní máa ń dá sílẹ̀ náà ṣe ń pé bí n bá wáyé nígbà ẹgbẹ̀je. Bí n bá wáyé o nígbà ẹgbẹ̀fà, Ọlálọ́mí bàbá mi ní òtún bí. Èjìrè Alásokùn ó ti sọdún tòní. Táyé lolú Ọlámipọ̀sí ọkọ ọmọ Kẹ́hìndé olúwa dára sí mi. Ò ní fọdún eléyìí ṣàṣemọ, ìgbàlẹ̀ rẹ̀ ò ní fọ́, àwọlé rẹ̀ ò níyà, òkè òkè ló mọ̀ lọ ò ní dẹnilẹ̀ lágbára Elédùmarè ọba. Mo máa ń gbé pípa kọrin ewì sí ọ̀ létí o mọ̀ pé Orente'Classic akéwì náà ni èmi gbé wọ́n mọ̀ bẹ ìran ọbẹ̀ níbẹ̀ sí ránṣẹ́ lẹ́sẹ̀ abẹ́nàwó. Gbogbo ẹ̀ tó bá wá ní o mọ̀ bọ̀ lò ní dé bá lé.